a ti yọ ẹ̀dínwó ìdá 50 tá a fáwọn aráàlú lórí ọkọ̀ BRT tẹ́lẹ̀ ìjọba Èkó ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé àwọn ti dá ẹ̀dínwó ìdá 50% táwọn fún aráàlú lórí owó ọkọ̀ BRT tí wọ́n ń jàǹfààní rẹ̀ tẹ́lẹ̀ dúró. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ Lagos Metropolitan Area Transport Authority Lamata fi síta lórí ẹ̀rọ alátagbà wọn ni wọ́n ti sọ di mímọ̀ pé bẹ̀rẹ̀ láti ọjọ́ àìkú Sunday ọjọ́ 5 oṣù kọkànlá ọdún yìí ìjọba Èkó máa dáwọ́ ẹ̀dínwó ìdá 50 táwọn aráàlú ń jẹ àǹfààní rẹ̀ lórí ọkọ̀ BRT dúró pátápátá. ṣá o wọ́n ní àwọn máa tó ṣètò àkọ́tún lórí báwọn aráàlú tó ń wọ BRT náà nígbà gbogbo yóò ṣe máa rí ìlú lọ́nà tó rọrùn tówó rẹ̀ kò sì ní ga wọ́n lára rárá. Pẹ̀lú ìgbésẹ̀ òjijì táwọn aláṣẹ ìjọba ìlú Èkó gbé lórí yíyọ ẹ̀dínwó ọ̀hún, ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti fajúro gidi sí ìgbésẹ̀ náà tí ọ̀pọ̀ aráàlú kò sì dunnú sí wọn rárá. Àwọn kọ̀ọ̀kan tiẹ̀ sọ̀kò ọ̀rọ̀ sí àwọn aláṣẹ ìjọba Èkó pé ẹlẹgbẹ́ pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe ní ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. Wọ́n ní bí oore ẹ̀dẹ lásán ni nítorí wàhálà ìṣẹ́ àti òṣì tó ń bá àwọn èèyàn ìlú fínra tí wọ́n fi dín owó náà kúrò kò tíì kúrò nílẹ̀. Àwọn aláṣẹ ìjọba Èkó ni wọ́n ṣètò ẹ̀dínwó ìdá 50 lórí gbogbo ọkọ̀ BRT tó jẹ́ tìjọba táwọn aráàlú ń wọ̀ láàrin ìlú lẹ́yìn tíjọba àpapọ̀ ilẹ̀ wa yọwó ìrànwọ́ orí epo bẹntiróòlù kúrò lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún yìí kí ìnira táwọn ará Èkó ń kojú lè dínkù jọjọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.